Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa wípé etí tẹ́ fi ń gbọ́ wa ò máa nídìí, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Ó ti ṣẹlẹ̀, ó ti dìjà, ó ti di gbàgbós ní ìlú Ọ̀ṣun. Ǹjẹ́ ẹ ti gbọ́, mo ní gbé yín débẹ̀ ni. Ṣé mọ̀ pé àwa ò kí ń bá wọn èèrà tí kò lọ́mọ nínú. Ṣé ẹ ti gbọ́ wípé bàbá gómìnà Ọ̀ṣun State ìyẹn ọ̀gbẹ́ni Adeleke, bẹ́ẹ̀ ni o, wọ́n ń pinnu, kódà wọ́n ń gbìmọ̀, kódà wọ́n ti bẹ̀rẹ̀ ète láti múùfù airport lọ sí ìlú wọn ni o. Gọ́vnà Adeleke ni o, gọ́vnà Adémọ́lá Adeleke wọ́n ti gbé ìpinnu láti relocate MKO Abiola Airport Project lọ sí ìlú wọn, hometown wọn, ìyẹn ní Ẹdẹ. Èyí ló wá fàjà o tó di gòbe, tó jẹ́ pé àwọn protesters, àwọn olùfẹ̀hónúhàn bọ́ bá jáde, wọ́n bọ́ sí street, wọ́n jẹ́ kó yé bàbá pé wá gbogbo nǹkan la máa gbà, kò ń ṣe bíi tìpinnu eléyìí o. Wọ́n jẹ́ kó yé Adeleke pé ìpinnu rẹ̀ lọ yẹ̀ kíákíá, nítorí àwa ò lè gba eléyìí gẹ́gẹ́ bí ìpinnu. Bẹ́ẹ̀ ni o, gbogbo àwọn ará Ìdàn Ọ̀ṣun, Ẹgbẹ́dọ̀rẹ́ local government area of Ọ̀ṣun State, wọ́n ti gbé igbá jáde débi pé wọ́n ti ń protest lórí gómìnà Adémọ́lá Adeleke lórí ìpinnu èyí tí ó ń ṣe láti fi sún MKO Abiola Airport Project lọ sí ìlú ẹ̀. Kódà àwọn olùfẹ̀hónúhàn yìí wọ́n jẹ́ kó yé wa wípé bàbá yìí mà ti ń ṣe bálabàla, torí ó fẹ́ lọ lé foundation new airport sí ìlú Ẹdẹ. Ó fẹ́ lọ lé new airport sí ìlú Ẹdẹ, ó fẹ́ gbé tẹ Abiola yẹn bọ́ sí ìlú Ẹdẹ. Èyí ló wá mú kí gbogbo àwọn olùfẹ̀hónúhàn jádà sáàfin, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo, tí wọ́n sọ pé àwọn ò ní gbà, pé gbogbo nǹkan tó bá gbà làwọn máa fi fún. Ṣé ẹ rí gómìnà yìí, ohun tó fẹ́ ṣe yìí àwọn ò ní gbà. Wọ́n ní ṣé Adeleke, gómìnà Adeleke, ṣé ó jẹ gómìnà lórí àwọn Ẹdẹ ni àbí lórí gbogbo Ọ̀ṣun pátápátá? Ìpè kí wá ló dé tó fi jẹ́ pé ó wá ń fì síbì kan ju ibì kan lọ. Kódà ibi tó ti jẹ́ kó yé wa dé, wọ́n jẹ́ kó yé pé àwa ṣe rí ojú ìṣáájú yẹn làwa ò ní gbà. Ẹ fún wa ní ẹ̀tọ́ wa, nǹkan tó jẹ́ titi wa, ẹ fún wa ní ẹ̀tọ́ wa. Ṣe rí gbogbo wípé ẹ fẹ́ dá airport padà sí ìlú yín yẹn, ó ní àbá lásán ni o, ẹ má dábàá àti ṣe é. Bẹ́ẹ̀ ni, ẹ má dábàá àti ṣe é. Kódà bàbá gómìnà Adeleke ti náwó gan o, ó ti ná burúkú owó. Ìròyìn fi jẹ́ kó yé wa pé ó ti ná over 20 billion ló fi invest lórí airport project yìí. 20 billion lórí airport, ó ga o. Wọ́n wá ń jẹ́ kó yé pé yíyọ airport original, removing the airport in the original location, níbi tí a mọ̀ ọ́ mọ́, kó wá ló fẹ́ gbé lọ sí ìlú ìyẹn Ẹdẹ, ìyẹn gan lásán ó ti di wípé ó ti dojú ìṣáájú, tó dẹ̀ jẹ́ wípé ó dẹ̀ búra gẹ́gẹ́ bí gómìnà wípé ìwọ ò ní figbá kan bọ̀ kan nínú pé ò ní ṣojú ìṣáájú, ṣùgbọ́n sìn ó ti ń tako ìbúra rẹ̀. Kódà wọ́n ní Adeleke ó ṣe ìlérí fún ọba wọn àná. Bẹ́ẹ̀ ni o, ó ṣèlérí fún ọba wọn àná wípé òun máa túnbẹ̀ ṣe, ṣùgbọ́n sìn ó ti yílù padà o, ó ti jẹ́ kó yé wọn pé òun máa gbé lọ sí ìlú òun ni. Wọ́n dẹ̀ ní iṣẹ́ rí ìpinnu ìjọba yìí kò lè work, kó bá wọn wá nǹkan ṣe sí i, nítorí wípé ó fojú commonize, ó fojú kéré
gbogbo àwọn ìdàn Ọ̀ṣun ni o, bẹ́ẹ̀ ni gbogbo àwọn community ti wá pé bàbá àti wọn ibi tó ti bàjẹ́ nìyẹn. Wọ́n tún wá lọ pé bàbá Bọ́lá Ahmed Tinubu wípé kó dá sí i, kó bá wọn dá gọ́vnà Adeleke dúró lẹ́sùn pé ó fẹ́ gbé airport pápákọ̀ òfurufú ó fẹ́ gbé lọ sí ìlú ẹ̀. Wọ́n nírọ́ o, kó má ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀, ìyẹn ní Ẹdẹ. Wọ́n ló fẹ́ gbé lọ sí ìlú ẹ̀. Ṣé ẹ ti rí o? Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ṣé ẹ ti rí ìdí tá a fi sọ pé Yorùbá nation wa la fẹ́? Wọ́n tún sọ̀rọ̀, wọ́n ní àwọn bẹ Ọ̀ṣun state governor pé kó tún èrònú wọn ṣe o láti fi maintain peace àti ìdùnnú tó wà láàrin ìdàn Ọ̀ṣun àti Ẹdẹ, so that kò ní sí ìjà, kò ní sí wàhálà, kò ní sí gbọ́nmi sí omi òtó tàbí ìkùnsínú láàrin ara wọn. Ṣé ẹ ti rí o? Ṣé ẹ ti rí ìdí tá a fi pariwo pé ẹ̀yin ará bíi ẹ tún wo ọ̀nà tẹ́ tún fẹ́ gbà? Ṣé ẹ ti rí pé wọ́n fẹ́ máa fi favour èèyàn kan ju kan lọ? Wọ́n ti fẹ́ gbé MKO Abiola airport, wọ́n fẹ́ gbé lọ sí Ẹdẹ. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, Yorùbá nation wa la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa share, ẹ jẹ́ kó yé àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation ló lè ṣe, nítorí èyí tá a wà lábẹ́, èyí tá a jẹ̀yà lábẹ́ wọn Nàìjíríà ó ti sú wa, a ò ṣe mọ́. Ìjọba ẹ pín orílẹ̀-èdè, ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀, torí Yorùbá sọ pé àìbánisùn ká fani nítọ̀ya, kò ń ṣe bíi tàwọn Fúlàní. Wọ́n bá wa lórí ilẹ̀ wa, síbẹ̀ wọ́n tún tẹ̀ wá gàràgàrà. Yàtọ̀ sí yẹn nìkọ́kọ́, wọ́n tún wá ń ṣe ohun oko wa bó ṣe wù wọ́n. Àwọn àgbẹ̀ gan wọ́n ti di jìnnìjìnnì, wọn ò lè lọ sóko, olóko ò lè lóko, olódò ò lè lódò, nítorí wípé oníkálukú ń sàsálà fẹ́mi wọn. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi, ọdún wo la fẹ́ jẹ̀yà ìdá? Ìdí nìyí tá a fi sọ pé ẹ jẹ́ ká pawọ́pọ̀, ẹ jẹ́ kí a lé àwọn ará bíi, ẹ jẹ́ á jẹ́ kó yé wọn pé Yorùbá nation wa la fẹ́. Ẹ jẹ́ á jẹ́ kó yé wọn pé òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ wo, ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ viral. Ẹ jẹ́ kó yé àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀, nítorí wípé Yorùbá nation àti ṣetán àti gba òmìnira wa. A ó máa bẹ́ ọ bí ẹni bẹ́ṣu, atẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni tó bá láwọn ní dé òun láwọn ní dé bá. Yorùbá nation ó dàbọ̀.